Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Wọ́n gbẹ́nu sí máìkì, wọ́n sọ̀rọ̀ sókè. Wọ́n lábàámọ̀ ló jẹ́ fáwọn wípé àwọn tẹ̀lé APC. Ẹjọ́ ṣàwa ò pariwo ọmọ Yorùbá. Ṣé a sọ fún yín wípé ohun rere kankan kò lè ti Jerusalem àwọn aráàbí jáde? Ojú everybody tí wọ́n ń là ń sìn. Kì í ṣe bàbá Tinubu ló bà APC jẹ́ o. Tẹ́yìn kan bá dẹ̀ ní Tinubu ọmọ olódodo ló bà APC jẹ́ bísímìláì. Ṣùgbọ́n ẹgbẹ́ tí wọ́n pè ní ẹgbẹ́ APC ó ti di ẹgbẹ́ ìmùlẹ̀ burúkú ní ìlú Nàìjíríà. Ó ti di ẹgbẹ́ burúkú ní ìlú Nàìjíríà, ẹgbẹ́ tí wọ́n pè ní APC. Nígbà tá a pariwo wípé ẹ má tẹ̀lé APC, àwọn èèyàn ò gbọ́, àwọn èèyàn ò gbà. Ọ̀kan lára àwọn agbẹnusọ tó nífọ̀ tó lè kọ́nà tó ní voice tó máa ń lò dáadáa fi sọ́pọ́tì APC ó padà sọ̀rọ̀ o, àjọ gbọ́ nǹkan tó sọ. Ó padà sọ̀rọ̀, ó regret wípé òun fi ayé àti ìfẹ́ òun fún ẹgbẹ́ APC. Ẹ wo ohun tí àwọn APC ṣe rí àkọọdù tó pera wọn ní ìmọ́lẹ̀. Adúpẹ́ fọ́lọ́run, ìbò yẹn lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ according to the information. Àkọọdù tí ń lead lọ. According to, I'm not too sure o. I'm not their party member o. I'm just saying this because orúkọ ru ẹgbẹ́ accord ìmọ́lẹ̀. A lot of people ni wọ́n wà nínú òkùnkùn APC nínú Nàìjíríà. Ẹ gbádùn mi. A lot of people ni wọ́n wà nínú òkùnkùn ẹgbẹ́ APC nínú Nàìjíríà. Ṣùgbọ́n pẹ̀lú ìbò tí wọ́n dì ní èní on the 15th, ó jẹ́ kí ìmọ́lẹ̀ tàn, kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé inú ìgbèkùn ni wọ́n wà. Ẹgbẹ́ APC ń ṣe ẹgbẹ́ alálùbáríkà, kì í ṣe ẹgbẹ́ aláṣeyọrí, kì í ṣe ẹgbẹ́ àmúyangàn. Adẹ̀dábọ̀ kíní fún àwọn ọmọ ènìyàn, àwọn ọmọ Nàìjíríà, kí má sọ pé ọmọ Yorùbá, wípé àwọn tí ẹgbẹ́ ìjọba Nàìjíríà lé lọ́wọ́ yìí, àwọn tó máa finish yín, tó máa bá títí yín jẹ́ ni. Ọmọ òyìn lẹ́mọ. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n tukọ̀ Nàìjíríà ní tí wọ́n wa ọkọ̀ Nàìjíríà ní lọ sí èbúté ibi. Ẹ lọ wo wọ́n inú APC ni wọ́n wà. Gbogbo àwọn tó ń wa ọkọ̀ Nàìjíríà lọ síbi ìbànújẹ́ wọ̀nyí, inú ẹgbẹ́ APC ni wọ́n wà. Tinubu kọ́ ló bà APC jẹ́. Tinubu náà kọ́ ṣe kí ni, àwọn náà kọ́ lọ wọ́n bẹ̀ ni. Tinubu kọ́ ló bà Nàìjíríà jẹ́. Tinubu náà kọ́ lọ wọ́n bẹ̀ ni. Nígbà tí àwa ti mọ̀ wípé Tinubu lọ́wọ́ ń bẹ̀, kí ló dé tí àwa tún wá bá wọn pẹ̀lú ọ̀bọ jáwúra táwa ṣì ń insist wípé ànílá ń ta fẹ́ náà nìyẹn? Ṣé wípé ta fi ń ṣe wa lórílẹ̀-èdè Nàìjíríà ló pọ̀ jù? Èyí tí ọmọ Yorùbá fi ń ṣera wọn ní orílẹ̀-èdè ajíríyà, òun ló ń jẹ́ òun. Báwo lèèyàn ṣe máa wà láyé tó máa rí dúdú tó dẹ̀ máa pè ní funfun? Mi ò rí irú ẹ̀rí. Kẹ́ rí dúdú báyìí, kẹ́dẹ̀ máa tẹnu mọ́ pé funfun ni òun gangan lọ́nà, òun gangan ló lè ṣe. Ẹ wo bí ìmọ́lẹ̀ ṣe tàn lórí election tí wọ́n ṣe lé ní 15th of August. Ẹ wo bí Ọlọ́run ṣe fi ojú àwọn aṣebi hàn. Ẹ wo bí Ọlọ́run ṣe expose APC finally, tó fi wá di ohun tí àwọn ọmọ ẹgbẹ́ APC tí wọ́n sí ní Osun State táwọn ọgbọ́n wá bọ́ síta wípé àwọn ti ṣọ́jàrà, ẹgbẹ́ burúkú làwọn darapọ̀ mọ́. Àwọn ò darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire.
àwọn kábàámọ̀ pé àwọn dìbò fún APC, àwọn kábàámọ̀ pé àwọn ń lo gbogbo nǹkan tí Ọlọ́run fún àwọn tí àwọn fi ń jẹ́ èèyàn, àwọn fi support APC. Àṣebọ́ ṣe ń ṣe lélẹ̀. Gbádùn mi, géèmù yẹn bad, géèmù yẹn bad. Tí èèyàn ò bá dé oko bàbá ẹnìkan ló máa lóko bàbá òun ló tóbi. Àwọn APC tí wọ́n wà ní another state, apá ọ̀pọ̀lọpọ̀ wọn gan jábọ́ pé ẹ dúró ná. Ṣé bọ́ ṣe ń ṣe ẹgbẹ́ APC táwọn wà lélẹ̀? Ṣé bí àwọn ṣe ń ṣe ìrìn àjò ìrè láti ìgbà yìí? Ṣé báwọn ṣe ń rìn ní? Irú kí leléyìí? Ó jẹ́ ìbànújẹ́ ọkàn àti ohun ìtìjú fún àwọn ẹgbẹ́ APC tí wọ́n wà ní another state. Ọlọ́run lo accord ìmọ́lẹ̀ Ìbò Osun State, Ìbò Ọ̀ṣun tó jẹ́ orí ìran Yorùbá. Ọlọ́run lo ìbò yẹn láti fi ṣí ọ̀pọ̀lọpọ̀ níyè. Bí APC ò ṣe wá ní lose 2027 election, we shall see. Gbọ́ bí wọ́n ṣe ní lose, ṣé ètò tètè mú àwọn nọ́tánà tí wọ́n ti ń dẹ̀yìn lẹ́yìn wọn wípé no, kàkà káwọn kọ́ńtínú àti máa jẹ́ APC, àwọn á lọ form another party, àwọn máa dá dúró. Àwọn nọ́tánà àtàwọn Àrẹwà àti gbogbo wọn, wọ́n ti ń yọwọ́ lẹ́yìn APC. Wọ́n declare finally. Àwọn olórí wọn yarí pé sí àwọn ò ṣe mọ́ pẹ̀lú APC, àwọn máa lọ form another party. Pẹ̀lú tí APC ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, nǹkan ìtìjú ni tó dẹ̀ máa tàbùkù àwọn lọ́jọ́ iwájú. Àwọn ò dẹ̀ fẹ́ kan àbùkù lọ́jọ́ iwájú nítorí pé kí ni ìka ara títí wọn náà, wọn ò fẹ́ gbé power lẹ̀. Gbádùn mi, wọn ò fẹ́ gbé power sílẹ̀. Wọ́n dẹ̀ rí wípé pẹ̀lú àṣírí APC tó tún lọ́tún lọ́sì, àti sẹ́nítọ̀ àtọ́nọ́rẹ́bù àti gọ́vnọ̀ àti pírẹ́sídẹ́ǹtì àti gbogbo wọn, àṣírí wọn tó ń tù yìí, ó máa jẹ́ kí APC sọ agbára nù. Àwọn tó lóye, tó nímọ̀, tó ní làákàyè, àwọn tó mọ ìrànwọ́ wípé ọjọ́ ọ̀la yóò lè dá o, wọ́n ti káwọ́ sókè, wọ́n làwọn ò ṣe mọ́ pẹ̀lú ibi tí APC padà já sí nísìn. Kàkà bẹ́ẹ̀, àwọn lọ dá pátì mi sílẹ̀ káwọn tètè máa pèrò sọ́kọ̀ kó tó di 2027. Rí pé wàhálà ti wà. Rí pé wàhálà ti wà. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká relent. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ kó sú wa. Bọ́ bá ń pariwo regional religion, regional yẹn, bẹ́ẹ̀ bá mọ ọ̀dìmú tó máa fi favour ìran Yorùbá ìtètè gbámú. Bó bá sì jẹ́ pé kò ní favour ìran Yorùbá bákan náà, ẹ tètè ṣe kíni, ẹ tètè palẹ̀ mọ́ ẹrù yín. Ẹ tètè mọ ibi tí ìran Yorùbá máa yà sí, kí ìyà ọ̀la má bàá jẹ ìran Yorùbá. Nígbà tí ìran Yorùbá bá sọ agbára APC nù ní 2027, kí ìyà má bàá jẹ ìran Yorùbá. Tàbí tí ìran Yorùbá bá tẹ̀ tún wá rí lò di 2030, kó má bàa di pé ìyà máa jẹ ìran Yorùbá ní 2031. Ọmọ Yorùbá ẹ wake up. Ẹ wá gbọ́wọ́ látẹnu àwọn ọmọ ẹgbẹ́ APC, ẹ wá gbọ́ tó sọ nípa ẹgbẹ́ APC. Àbámọ̀ ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀. Àbámọ̀ ti dé bá gbogbo ọmọ ẹgbẹ́ APC. Àbámọ̀ ti dé bá àwọn ọmọ ẹgbẹ́ APC tí wọ́n wà ní àwọn ìletò bòmíì pé kí leléyìí? Ṣé títí ẹ̀mí tó sùn ni lórí pé àdìbò gọ́vnọ̀? Ṣé bí wọ́n ṣe fi Ghana must go ẹ̀yin èèyàn? Ìmọ́lẹ̀ ni accord. Wàhálà ìmọ́lẹ̀ ni accord. Tí orí gọ́vnà Adeleke náà bá wá pé káwọn náà wá wọ̀rọ̀ kan ṣàdá, tọ́lọ́ bá ní kọ́lu ẹlẹ́ẹ̀kejì yìí, kọ́ wá ohun tó máa favour ìran Yorùbá láti support bí ìran Yorùbá náà ṣe máa bọ́ nínú ìgbèkùn. Lórí pé dìbò ní èní 15th of August, ẹ wá wo bí wọ́n ṣe fi Ghana must go ru owó jáde. Wọ́n ru owó jáde, àwọn owó míì tún bàjẹ́. Gbọ́, àwọn owó míì tún bàjẹ́. Màá play fídíò fún yín. Wọ́n ń fi polybag pín owó fún àwọn èèyàn ní polybooth.
ọ̀nà dà táwọn ọmọ ẹgbẹ́ APC tí wọ́n ní làákàyè tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n ní ẹ̀mí Ọlọ́run ẹ jẹ́ sáré pause 1 minute customer fẹ́ wọlé ẹ wá ra cream ẹ mo ṣe ń glow ẹ má bínú now ẹ wá jẹ́ ká wá gbọ́gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí wọ́n finú fídàn tí wọ́n fi gbogbo ayé wọn tẹ̀lé APC ẹ já jọgbọ́. Tinubu is the most wicked human in the face of history. Wow. Yes. I never know why they pray for APC people yesterday. Because sometimes I dey do like Woody Chris. When something go, you touch me or you repent instantly. APC people don't deserve any form of sympathy. It's not, I don't know what to call this. It's not that anger that was supposed to be there yesterday. It's kicking in. I just wake up. It's just kicking in. I'm thinking about everything again. I'm angry. The whole of today, may everybody just avoid him. He's the most wicked man. Maybe should say I do. Most wicked. Yes, most wicked. And you see those APC people, why they pray? Hey, what's going to happen to you? I visited them. May it happen to you and your full family. Because that's the only time you will have sense. I don't know how you know you are old. You no longer have the age to function. We were already in a broken system. Buhari had already spoiled everything. You knew. You know, since that Godfather 1B, you don't see any of your pickings. Salo job was there. Let's assume. You for send and go. You for say go, guide you. You are old and incompetent and tired. Fuck. Village, farmlands empty. People living scared. Are you aware that Benue is the food basket of the nation? Yes. Yeah, things are expensive. Things are cost. They don't pursue the entire grave. Your farmers are in the grave now. You go and die of hunger. And they pray yesterday saying, may this not happen to our enemies. If APC knows, but it will happen to them. It will happen to all of you. All of you support now grave. Oh. Yes, now grave. Not be say some gather. Now grave. People grave. We live with bandits. We live with terrorists. Yes, your incompetent president has no balls to come out and say it. He's in a bunker hiding. Every day bad news. I said this vlog, it is so long. I'm not even post. I can't post. I'm raging this morning on my page. Don't even comment like a fool. 2 seconds you get blocked. And you Nigerians, you need to wake up. You need to wake up and help yourself. Nothing concern to now. If not be Peter, I'll be where God just said, come this life for us. Where God just pity us. If not be him, nothing concern to now show election. Godfather how to replace people inside. God will help all of you. God, now God go need to help us. And they see the Jazzy I'm so shut up your man. Shut up your you're stupid. What's the difference between you and the senator we're threatening to kill people? I asked you now, did you ask Tagan? What's the difference between you? You the feel they talk to Tinubu. All of now with their contract, cost Tinubu, but cost Peter Obi, now God go punish you now. Oh, you think we don't know? Criticize Tinubu, but cost Peter Obi answer. Because why you wake up in the morning and look at a man who has done nothing to you and say Peter Obi is an idiot? Hi. And you not come now. Is it? Wow. For the rest people that will come and say, are you just? I'm just knowing. I'm just knowing. Guys, you need to go on excursion. You need to. It's not social media. I don't know that you say 8 people just died. You go play and a flag they catch. You need to go and see people's face and see sadness, real life. You need to look at them and see hopelessness. You need to see people in need that will tell you, I don't want anything. I'm just happy you came. And you come back and explain that you are not pained. Come back and tell me if you will not feel the same way. Keep supporting evil. All of you APC urchins, because I know they're going to run now. Hey, keep supporting it. I say it will happen to you and your full family. If you both say amen. Goes. Hey, Mama Baba. Tinu love is support Tinubu. Shay woman tell way. Bí mo ṣe ní platform no ní platform, but platform ju platform lọ. Platform àwọn lè ń lọ fi. Àwọn lè rí millions followers. Tó bá post ẹyọ kan. Wọ́n rí millions followers. Kẹ́ wá wo bí wọ́n ṣe lo energy wọn, kẹ́ wo yé èrò tí wọ́n fi energy àti platform wọn yẹn tí wọ́n fi convince wípé APC ní sẹ́, APC ló máa ṣe. Kò tán síbẹ̀ mo tún gbé mi bọ̀. Kẹ́ wo iye èrò, iye millions of people tí àwọn people yìí convince, ẹ̀rí wọn tó fẹ́ pa fóònù,
tó fẹ́ fọ́ra wọn ní fóònù ẹ̀rí wọn tán bára wọn jà gbogbo wọn bọ́ síta wọn ní Tinubu ní Tinubu ní Tinubu ní election Osun State tó ń ṣe lénìí tí mò ń ṣe programu yìí ó ti fọ́gbà yángan ó ti tú àṣírí APC àwọn ẹmọ APC wá bẹ̀rẹ̀ sí ní gbéra wọn ṣépè gbé olórí wọn ṣépè wípé ẹgbẹ́ burúkú wo leléyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti sọnù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn kan wà nínú Nàìjíríà bí ohun tó bìnrin sọ tó jẹ́ wípé kí wọ́n kọ̀ rí yín sójú báyìí wọ́n ti yó kí wọ́n kọ̀ bá yín sọ̀rọ̀ lásán wọ́n ti yó wọ́n ti ṣe kí ni mo pé wọ́n ti yó níbi tí Nàìjíríà ti wọ́n lè mọ̀ dé Nàìjíríà ti sọ ẹlòmíì dẹni tí kò ní òpó fún ìgbésí ayé ẹ̀ mọ́ tí kò ní bìlífù mọ́ wípé òun lè jẹyàn débi pé tó bá kó gbogbo lẹ̀ pé gbà jẹ́ ká bẹ́ẹ̀ ta ó máa ṣìlà láyé a máa sọ pé ṣé nínú Nàìjíríà ìṣá pé tó bá jẹ́nu Nàìjíríà ni ẹ mọ́kàn kúrò bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá sọ fún ẹlòmíì pé ó sì máa ní ìdùnnú a máa béèrè pé ṣé nínú Nàìjíríà ìṣá ṣé jẹ́ pé nínú Nàìjíríà níyàwó ti kú làwọn ọmọ ti kú lẹ́sìn sọ pé òun fẹ́ rí dùnnú kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ń sọ fún ẹlòmíì wípé ó dẹ̀ máa ṣì dùn fún ẹ gan o nínú Nàìjíríà á lanu á sọ fún àwọn èèyàn ẹgbẹ́ bá mi pín ètò yìí ojú òní tìyín gbogbo page mi ló ti bàjẹ́ tẹ́bá yìí pé gbogbo programu mi kò rìn mi ò dẹ̀ fi ṣèbínú there is God bẹ́ẹ̀ ni there is God but ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fà àti àǹfààní àti bá mi wo ètò yìí ẹ bá mi pín mo fi lédùmarè bẹ̀yìn obìnrin á máa sọ fún wọn pé ṣé nínú Nàìjíríà òun tún ṣì lè láyọ̀ mọ́ nínú Nàìjíríà tóun ti pàdánù ọmọ òun pàdánù ọkọ òun di opó ọ̀sán gan wọ́n fọ́ ìkòkò ọ̀la òun àwọn wo ló wá behind gbogbo kìíní tó fi wá dà báyìí tó fi wá di wípé àwọn èèyàn dẹni tó ń sọ ìrètí ògolo APC ni ẹ jẹ́ àjọ wo fídíò eléyìí náà ní ṣókí lára àwọn tó ní aṣíwájú ti dé a máa rógó lò aṣíwájú ti dé a máa rógó lò àti rógó lò báyìí ẹ wá wo àṣírí owó tí wọ́n gbé pamọ́ fún election ìbò tó dì lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti du òbítíbitì owó pamọ́ owó yẹn ti bàjẹ́ ṣẹ́ mọ́ yóò òbítíbitì owó tó máa tuntun ti rù pamọ́ fún 2027 election tí gbogbo náà tún máa bàjẹ́ ẹ bá ń tún gbójú ayọ̀ sókè ẹ bá ń pín ẹ bá ń comment. Please, can somebody explain that what they are speaking Hausa? Who knows what they are talking about? They left this money to spoil. What kind of leaders do we have in this nation? What is going on? See, I dislike posting this kind of video in my page anymore. If you notice, you know that I don't like posting this kind of, because this thing messes someone's mental health. If you try to reason how corrupt this government, this nation, these leaders, if you try to reason how they are corrupt, you mental. All this back is money. They kept it and it spoiled. Something they would have put in good use to develop the country. Who did we offend in this nation? Who did we offend? Hi! Waiting with this. Àpò rice gbogbo owó yẹn lè bàjẹ́ ẹ wo bó ṣe pọ̀ ẹ wo bó ṣe pọ̀ odidi kọ̀ńténà owó pọ̀ lábẹ́ ìjọba kaje ka buya kai ru maimakon wannan dukiya da ka tara ka bari a raba wa al'umma zunzurutun kaga mugunta ka bar shi kudaden nan kan suka lalace ka duba ka duba kudin nan da suka lalace ka duba yadda ne da suka lalace
yanzu in banda Allah ya sa wayannan daloli in banda Allah ya sa dalan da suke cikin buhun ba su lalace ba kaga ana ba haka bai yanzu lokacin da ake kashe nan da karar kudin nan aka raba wa bayi jama'a hajjiya namu da intro dike ga matan babban aminin mabokin mu Alhaji da fara magaji yadda jini suna ce dia bawa kasle owó tẹ̀lé tí wọ́n di àwọn kan sápò tó bàjẹ́ òun náà lè rí níbi tí a bá ti mọ̀ pé owó tó bàjẹ́ yẹn APC ló ní nìyẹn òun náà lè tún rí tí wọ́n kó jáde nínú àpò àwọn tí ò ti bàjẹ́ tí wọ́n pín níwájú àwọn woman àti gbogbo àwọn tó dúró tí wọ́n ṣàjọyọ̀ yìí APC náà. Ẹ wá ra bẹ̀tà cream o, ẹ wá ra bẹ̀tà soap o, wọ́n lọ ṣe tẹ́lẹ̀ fún ẹ tí skin yìí máa jáde síta. Ẹ wo ọmọ Yorùbá, ẹ wo bí election àwọn èèyàn lè kú ẹjọ́ tó yọ náà gbogbo owó tó ń kó pamọ́ yìí tí wọ́n bá fọ́ síta wọ́n fi fún àwọn èèyàn lóúnjẹ ṣáwọn èèyàn ní dìbò fún wọn. ẹja gbọ́n tà tí yín ká fẹ́ sọ. Olódùmarè bá wa pa àwọn leaders tí wọ́n fìyà jẹ Nàìjíríà yìí àwọn tí wọ́n fìyà jẹ mẹ̀kúnnù Ọlọ́run bàbá wa pa wọ́n àrùn rọpárọsẹ̀ Olódùmarè mo dára mi pọ̀ mú gbogbo abiyamọ ayé tí wọ́n ń pohùn lélé ẹkún àrùn rọpárọsẹ̀ Ọlọ́run bá mi fún wọn gbogbo abiyamọ tí wọ́n bímọ tí wọ́n tọ́mọ ṣùgbọ́n káwọn leaders yìí tí wọ́n jẹ́ kán jèrè ọmọ nípa tí ò tọ́ rán ọmọ lọ sí skul táwọn ọmọ wọn ò ríṣẹ́ àwọn tí ebi ń pa àwọn ọmọ mẹ̀kúnnù tí ebi ń pa gbogbo abiyamọ tó ń ṣiṣẹ́ tí wọ́n ò rérè ọjà jẹ gbogbo abiyamọ tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ bí erin wọ́n jẹ̀jẹ̀ ìlérí látàrí nǹkan táwọn leaders yìí àwọn jẹgúdújẹrá tí wọ́n sọ ìlú dà Ọlọ́run bá wa pa àwọn jẹgúdújẹrá yìí àrùn rapárọsẹ̀ Ọlọ́run bá wa gbé fún wọn àrùn jẹjẹrẹ Ọlọ́run bá mi fi dá wọn lọ́lá Ọlọ́run ọba jẹ́ kí wọ́n kú pò òjijì jẹ́ kí ilé kó gbóná mọ́ wọn jẹ́ kí ọ̀nà kó nà wọ́n jẹ́ kí àwọn ọmọ wọn kó di ọmọ lọ́mọ jẹ́ kí aya wọn kó di aya láya jẹ́ kí ọkọ wọn kó di ọkọ lọ́kọ jẹ́ kí alọ́nilọ́wọ́ gbà kó kó gbogbo èrè iṣẹ́ wọn Ọlọ́run ọba bá wa pa wọ́n bá wa fún wọn ní ìnira ọkàn wọn má jẹ́ ó balẹ̀ àrùn jẹjẹrẹ àrùn kò gbóògùn Ọlọ́run ọba bá wa gbé fún àwọn leaders tí wọ́n fi ìyà jẹ mẹ̀kúnnù yìí Ọlọ́run gbogbo àwọn tó ń ṣe owó báyìí ìṣọkùnrin ìṣobìnrin gbogbo àwọn tó ń ṣe owó báyìí tó jẹ́ kí owó bàjẹ́ mọ́lé tẹ́kọ̀ owó tó bàjẹ́ mọ́lé kí ìmẹ̀kúnnù tiẹ̀ rí bọ́ńdù ẹyọ kọ̀ọ̀kan oníkálukú àmọ́ nǹkan tó máa fi ṣe Ọlọ́run ọba ò bí owó ìṣe bàjẹ́ mọ́lé pẹ̀lú nǹkan tó ń ṣe jẹ́ káyé wọn kó bàjẹ́ jẹ́ kí ayé àwọn ọmọ wọn kó bàjẹ́ káyé wọn kó di rédèrèdè Ọlọ́run jẹ́ kó fi rédèrèdè àti àìsàn jẹ́ kó wọ́n fi gbẹ̀yìn ayé wọn àrùn jẹjẹrẹ bá mi gbé fún wọn hypertension tó yẹ kó máa ń já scale tí ò kí ń gbóògùn Ọlọ́run bá mi gbé fún wọn àrùn heart disease Ọlọ́run bá mi gbé fún wọn Ọlọ́run ọba ò mo bẹ̀ ọ́ má jẹ́ kí pacemaker tó gbọ́ bí pacemaker bá ń ṣiṣẹ́ fún àwọn ẹlòmíì Ọlọ́run má jẹ́ ó ṣiṣẹ́ fún wọn jẹ́ kí wọ́n ní heart failure jẹ́ kí wọ́n ní heart failure jẹjẹrẹ jẹ́ kó jẹ wọ́n lọ́kàn jẹ́ kí wọ́n ní diabetes wọn tí àwọn ẹlòmíì bá ń rí tiwọn control Ọlọ́run gbogbo àwọn tó ṣe owó náírà báyìí gbogbo àwọn tó ń jẹ́ kí ìyà jẹ mẹ̀kúnnù àwọn leaders tó ń jẹ́ kí ìyà jẹ mẹ̀kúnnù tí oògùn bá ń ṣiṣẹ́ fún àwọn onídiabetes má jẹ́ kó oògùn òṣìṣẹ́ fún Ọlọ́run sọ wọ́n lẹ́ni tí ń ṣubú ṣeré Ọlọ́run ọba má jẹ́ kẹ́sẹ̀ wọn múlẹ̀ má jẹ́ kí wọ́n ríran bá wa fọ́ wọn lójú jẹ́ kí wọ́n máa yàgbẹ́ gbogbo tó máa fi kú gbogbo oúnjẹ tó bá jẹ kó máa gbòyìn kó máa gbòdì lára wọn jẹ́ kí Ọlọ́run ọba ò
jẹ́ kí afẹ́fẹ́ kó máa ṣọwọ́ òdì sí wọn bó bá mu omi jẹ́ kó sápá wọn lórí bó bá jẹun jẹ́ kí ata kó sápá wọn lórí gbogbo leaders tó ń fi ìyà jẹ mẹ̀kúnnù ìbájọkùnrin ìbájọbìnrin ni wọ́n aya wọn kó di aya láya ọmọ wọn kó rí játijàti ọlọ́wọ́n ọba o àrùn tí ò gbóògùn Olúwa bá mi fi ṣe káwọn má jọ ń jèrè ọmọ Ọlọ́run má jọ ń jèrè ọmọ gbogbo àwọn tó ṣe náírà báyìí gbogbo àwọn tó ń sọ owó di tó ń pín owó káyìí gbogbo àwọn tó yẹ pé nǹkan tó tọ́ sí mẹ̀kúnnù wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n tún bàjẹ́ Ọlọ́run jẹ́ káyé wọn bàjẹ́ gbogbo abiyamọ ayé ni mo darapọ̀ mọ́ gbogbo àwọn tí wọ́n kùnù rere ẹkún gbogbo àwọn tí wọ́n kú kú òjijì nítorí pé kò sí good facility kò sí health facility tó dáa gbogbo àwọn tí wọ́n kú kú òjijì nítorí pé wọn ò ní owó kò sí medical center bí àbí general hospital tó dáa gbogbo àwọn tí wọ́n kú kú òjijì nítorí wọn ò lówó tó máa fi tọ́jú ara wọn Ọlọ́run ọba o gbogbo àwọn leaders tí wọ́n jẹ owó tí wọn ò jẹ́ kí Nàìjíríà kó rí rọrùn gbogbo àwọn tó ń ṣe owó báyìí tí wọ́n mú owó tán ṣe rédèrèdè Ọlọ́run ọba bá mi fa àìsàn dá wọn lọ́lá jẹ́ Olúwa bá wa pa wọ́n Ọlọ́run bá wa pa wọ́n àjàkálẹ̀ àrùn kó wọnú ilé ayé wọn Ọlọ́run bá wa pa wọ́n jẹ́ kó kú síbi tí wọ́n tiẹ̀ ti ní rókun wọn sọ òkú wọn di ìdálẹ̀ Ọlọ́run ọba o bá wa pa wọ́n jẹ́ kó wọnú ilẹ̀ lójijì bá wa pa àwọn leaders tí wọ́n fi ìyà jẹ mẹ̀kúnnù Ọlọ́run gbogbo leaders tó bá mọ̀ pé lọ́wọ́ sí ìyà tó fi ń jẹ mẹ̀kúnnù o wà ń bẹ́ẹ̀ sí ni o sì bẹ́ẹ̀ sí ni o ti kúrò ń bẹ gbogbo wọn tó bá jẹ́ genesis ìyà tó ń jẹ mẹ̀kúnnù Ọlọ́run bá mi pa wọ́n Ọlọ́run gbogbo àwọn tó ṣe owó náírà báyìí gbogbo àwọn tó kó náírà yìí síbí ìkọ̀ọ̀kan báyìí ni kí ọmọ wọn máa yọ gbogbo àwọn tí wọ́n ń pín owó ká láti determine right àwọn èèyàn Ọlọ́run bá wa pa wọ́n àìsàn kò gbóògùn bá mi gbé fún wọn ìbànújẹ́ jó wọnú ayé wọn lọ́hùn ẹ wo bẹ ṣe ń ṣe owó tíyà dẹ̀ ń jẹ àwọn èèyàn kò mà ní ra gbáfẹ̀yìn pípò yìí ẹ̀yin pípò yẹn mà ní ṣe rere láyè rere tẹ́ rò pé ń ṣe nísìn ìyà tó máa jẹ yí àrọmọdọ́mọ yín nígbà tẹ́yìn bá ti lọ tán á ju ìgbádùn àti á ju ìgbádùn ní ìlọ́po tẹ́ ti jẹ lọ ní rí bá ti ṣe o ní rọ́nà gbégbá o àìsàn ló lẹ́ máa fi kẹ́yìn ayé yín o ọkàn yín ò ní balẹ̀. Ibi tá gbọ́ yẹn dé yẹn náà tó mi fẹ́ kí prógráàmù yìí kó gùn jù ẹ̀yin màmá bàbá owó tí wọ́n dì pamọ́ tó bàjẹ́ yìí tí wọ́n bá kó fún mẹ̀kúnnù ẹjọ́ ṣé mẹ̀kúnnù ò ní dìbò fún wọn àwọn owó tí wọ́n kó pamọ́ yìí tó bàjẹ́ yìí tí wọ́n bá kó fún àwọn mẹ̀kúnnù ẹjọ́ ṣé wọn ò ní dìbò fún wọn ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fi ìbọn lé àwọn èèyàn kiri káwọn èèyàn tó wá dìbò ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fi ìbọn control àwọn èèyàn pé yẹ bíbá ẹni kẹtẹ̀ka yẹn sí ibíbá ẹni sẹ́ẹ̀ ẹni tí ó bá ti tẹ̀ sí bí ẹ̀yìn níbọn pa ṣé wọ́n á ṣe bẹ́ẹ̀ káwọn èèyàn tó dìbò fún wọn ṣé àwọn tí mò ń fún lóúnjẹ tí n bá nídìí ìrànlọ́wọ́ wọn ṣé wọn ò ní ràn mí lọ́wọ́ àwọn tí mò ń ṣàánú fún lásìkò tí mi ò jẹ́ kí wọ́n mọ ìyà tí mi ò jẹ́ kí wọ́n sunkún láàárọ̀ sunkún lọ́sàn sunkún lálẹ́ ṣé tí mo bá nídìí ìrànlọ́wọ́ wọn ṣé wọn ò ní ṣàánú mi wọ́n á ṣàánú mi o kò sí bí gbogbo wọn ṣe lè ya ìkà tó 90% wọ́n ṣì máa dìde pé èèyàn tó gbà wá nígbà òjò nígbà òrùn nígbà tí a lérò ó fún wa lóúnjẹ jẹ ó daṣọ bo ìwòwò wa kí ló dé tá à ní dúró tì nígbà tí kò tí dórí ipò ó mà fún wa lóúnjẹ irú eléyìí tó bá débẹ̀ tán a máa jẹ àjẹyọ àti àjẹṣẹ́kù ṣé wọn ò ní support má support ṣùgbọ́n ṣe làwọn máa kó owó yẹn pamọ́ wípé nígbà tí election bá kù bí oṣù kan oṣù méjì káwọn tó kó síta báyìí tí wọ́n máa fi kówó síta owó máa ti bàjẹ́ wọ́n wá máa fi wèrè wo wèrè fún àwọn èèyàn ní dandandandan kó wá dìbò ṣe ti ráyè Nàìjíríà ṣe rí pé PC padà gbé PC ṣépè ṣe rí pé PC padà ṣépè fún APC ẹ wá rẹ jà ṣe rí ẹja ilé ọ̀bọ̀kún eléyìí báyìí fóònù wà nínú páàkì ẹ wo bó ṣe tóbi tó
bó ṣe wà ẹ gbọ́dọ̀ sọ pé fẹ́ ṣe ilé sọ́bẹ̀ lódìdí báyìí àfi kẹgẹ àfi kẹrun sọ́bẹ̀ because ó tóbi. Ẹ̀yin màmá mi ẹja ìtóbi ó dẹ̀ wé tó bá sọ wípé ẹja ní iṣu ṣẹlẹ̀ àwọn ẹja mi ọ̀tẹ̀ yìí ó gbẹnu tán ṣé ni mo wá kékèké kiri nínú pálí pé èyí bọ́ọ̀ láti fẹ́ kékeré báyìí because àwọn tó máa wẹ́ja $10 ká lè rẹja $10 $15 tà fún wọn mo wá wẹ́ja kékèké kiri nínú pálí mi èyí ńláńlá ni gbogbo ẹja ńláńlá ni ṣé wá rí mẹ́rin eléyìí wà láìtàlá yóò tún kéré má fi hàn ní sí ẹ wo bó ṣe tóbi tó ẹ wo ẹyọ kọ̀ọ̀kan ẹ̀ ìmọ̀ bóyá máa rí báyìí mo ti sí ilẹ̀ ẹ wo ẹyọ kan bó ṣe tóbi tó ẹ wo èkéle yóò dẹ̀ ṣe àwọn ẹja aṣọ orí o ẹja ọ̀bọ̀kún tó ní ẹja tó ní iṣu dáadáa ni náà ẹ wá wo ilé báyìí méjì ẹ̀ lélẹ̀ tí ìgbọ́dọ̀ páàkì ju méjì lọ láìlọ́ ọ̀gbọ̀n ní ìgbà òun ni ẹ wo bó ṣe tóbi tó ṣé wá bó ṣe tóbi yìí tẹ bá gbọ́ pé ó já scale ẹ̀yin náà kúkú mọ ẹja ọ̀bọ̀kún pé ó máa ń ní ẹja lára dáadáa ó já scale ó wúwo ní ohun tẹ́ ń wò lọ́wọ́ mi méjì péré làwọn ilé àwọn kan wà mo páàkì wọn ní méjì àwọn kan mo páàkì wọn ní mẹ́rin àwọn kan mo páàkì wọn ní mẹ́ta bó ṣe tóbi tó ṣẹ́rí ẹyin tó wá tóbi jù bẹ́ẹ̀ òun làwọn ní méjì yìí torí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ẹ lè má rí dáadáa but mi ní parọ́ fún ẹja yẹn tó yìí yes bí mo ṣe ṣọwọ́ ìlẹ́yọ kọ̀ọ̀kan ṣe tó fún ẹja yẹn now ẹ tún wá wo ẹja ọsàn ìyẹn náà wá tóbi tó jẹ́ pé ẹja ọsàn lélẹ̀ ẹ wo ẹja ọsàn ilé náà báyìí sí mẹ́ta lélẹ̀ àwọn ẹja ọsàn míì kan náà wà tó jẹ́ pé méjì ni mo pààkì ẹja panla ọsàn eléyìí ò ṣe panla ó pòrókò eléyìí ò ṣe panla tàwọn ègún yẹn o panla ọsàn tó máa ń pè ní asa fish òun lélẹ̀ panla ọsàn òun nìyí ẹ wo dáadáa ẹ wo kẹtùtù wò ṣe ti rí mẹ́ta mo pàkúlẹ̀ mo ló ní mẹ́ta mo ló ní mẹ́rin mo ló ní méjì lẹ́yìn yẹn wá wo lady fish mi náà tóbi gbogbo ẹja tó bá mi gbé wá lọ́tẹ̀ yìí bàbá ní gbogbo ẹ wá bá mi rà mi ò ní wọ́wọ́ mọ́ àwọn ẹja tó wá wé yìí sìn yìí ní mi tí mo bá fẹ́ sẹ́ndì wọ́n sí Amẹ́ríkà ṣé mo pé mi kì í gbowó shipping lọ́wọ́ yìí kò dẹ̀ sábà gbédé post office ó máa já scale but mo mọ̀ pé náà wà lójú ṣẹ́ṣá àṣà àtàbó bá ṣe gbà náà ni ẹ wo this is our lady fish ẹ̀yin tẹ́ bá mọ̀ pa lady fish lélẹ̀ lady fish òun náà tóbi eléyìí sì mẹ́rin ló wà nínú páàkì mo ní tí mo páàkì ní mẹ́ta ká wá padà sórí catfish gígé mo lọ gbé yẹn sí catfish lélẹ̀ 10 ló wà ní páàkì mi ó dẹ̀ gbẹ ó gbẹ dáadáa catfish mo ló ní páàkì tó jẹ́ 10 mo ló ní 20 èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yin mọ́mì ẹ ṣàánú ajé wá bá mi rà ẹ wá bá mi rajà ojú ọ̀mà ní tìyẹn mo ṣe wà yìí lówó tí mo lè fi jẹun àárọ̀ mo ti fi gbogbo owó ṣòwò ẹ wá bá mi rajà ẹ má jẹ́ kí n gbá oúnjẹ wá sílé yín o ẹ má gbàgbé pé ọmọ 10 bàbá 10 ni mo bí o ẹ wá bá mi rajà mo ti lẹ́jà ń sìn gbogbo last week ni mo ń pariwo kò sẹ́jà nísìn ẹja ti dé ẹja dẹ̀ tún bọ̀ lọ́nà ẹ ṣàánú mi gbogbo owó mi mo ti fi rajà mi lówó lọ́wọ́ ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ ìfáwọn tó máa wo program tó máa mọ̀ pé Lady Kate lọ́jà àwọn kan ti bà gbogbo péjì mi jẹ́ àwọn màmá àwọn bàbá wọ́n wá pè mí Lady Kate ó ṣe program ní àwọn orí ẹ wò bẹ́ẹ̀ dẹ̀ ni mo ń ṣe program lójoojúmọ́ bí mi ò ráyè àti ṣe program máa make sure pé mo lọ gbé program àwọn tó ní làákàyè máa gbé wá sórí platform mi bí mi ò ráyè àti ṣe program káwọn èèyàn ṣáà lè mọ̀ pé yes o mo wà o kò sí tó ṣe mí máa lọ gbé program àwọn èèyàn máa gbé wá sí platform mi ẹ gbé bá mi share mi ìmẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tó fi jẹ́ pé péèjì mi ni wọ́n ranjú mọ́ gbogbo péèjì mi báyìí wọ́n ranjú mọ́ àwọn èèyàn ń gba notification ẹgbẹ́ ṣàánú mi ẹ bá mi share káwọn èèyàn lè bá mi rajà ọmọ tí ń rà lájẹ jẹun ẹ má gbà gbogbo ẹni tó bá fẹ́ tún skin yín ṣe ẹ̀yin náà ẹ̀kọ́ tí ẹ wò mí lọ́kàn mi ò kún powder o mo fọlọ́n tó ní ẹ̀mí mi búra no powder mi tẹ ló makeup kankan láàárọ̀ lẹ́yìn wípé mo jí láàárọ̀ yìí mo fọ ojú mi pẹ̀lú ọṣẹ mi tó gbáàsì ẹ mọ̀ pé mi ò lè má lo ṣáàlì 5-in-1 òun má lò lálálẹ́ mo fọ ojú mi mo dẹ̀ ọra mú cream gbogbo níṣe mi because mo ní rògbọ̀n mo ń fọwọ́ tì
irùngbọ̀n mi mo hate ẹ̀ so kò dẹ̀ sí ni téèyàn bá ti fọwọ́ já irùngbọ̀n ibẹ̀ máa sọ àwọn kókó kéékèèké báyìí which I don't want it so òun ló jẹ́ kí n máa lo gbogbo nìṣe tí mo máa fi ń pa ojú mi gbogbo nìṣe ni mò ń lò for now tí gbogbo àwọn kinní irùngbọ̀n mi yẹn bá ti lọ tán sí ẹ̀ máa tún padà sórí morning face cream mi ojú yẹn á tún jáde gan jù báyìí lọ but for now no face cream ju face ṣàlì lọ gbogbo nìṣe iṣẹ́ tó ń ṣe ó ń ṣiṣẹ́ fún pimples ó ń ṣiṣẹ́ fún eczema ó ń ṣiṣẹ́ fún black spot ó ń ṣiṣẹ́ fún skin patches iṣẹ́ tó ń ṣe pọ̀ gbogbo nìṣe òun náà lọ ṣe pé ní gbogbo nìṣe even ńlá ó ń ṣiṣẹ́ fún kò mọ bọ́ stop ó ń ṣiṣẹ́ fún gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ fún so tí mo fún cream tí mo ń lò sí face mi kẹ́lẹ̀ mọ̀ pé ọṣẹ tí mo ń lò sí face mi ọṣẹ yẹn ṣe kí ni ó gbá ski ó mú yes ẹ wò mí ẹ tún mi wò ẹ wo gbogbo ọrùn bó ṣe mọ́ no filter ẹ wo body ṣe ti rí báyìí so gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn nice products ẹ má fi náà kù mí George ṣẹ́yìn náà kù àgbákò ní náà kù ó stubborn gan but mi ráyè tiẹ̀ tí bá ráyè tiẹ̀ 1 week mo máa sọ lórí program máa clear ó máa lọ but I don't have time because mi lẹ́ni tó ń wò mí owó ni kókó tí ó bá ṣe pé kọ́lù ẹ̀kọ́ lè polówó ọjà gan òun ní gbogbo ìtò ń glow if not so kí ló kàn mí kan glow ó bá glow nobody dey look me mọ́ kí no fine children like am òun lọ́wọ́ mi so ẹ wá ra ohun tí mò ń tà mo láwọn nice cream fẹ́yìn mọ́ mi review shock mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ́ mi tẹ́ ẹ̀ jẹ́ kó jú kó tì mí tẹ́ ẹ̀ sọ pé Lady K I can't believe it wo phone number àwọn ọ̀rẹ́ mi ni wọ́n fẹ́ rajà tajà fún wọn mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kémi náà disappoint yín ẹ̀yin tẹ́ bá lo cream tí ó bá ṣiṣẹ́ ẹ pè mí kí n fún yín ní recipe tẹ́ máa lò cream máa ṣiṣẹ́ lára yín ṣùgbọ́n wọ́n tó bá ti rajà lọ́wọ́ mi rí èmi ní list owó ẹ̀yin màmá mi bàbá mi ẹ̀yin ò lè parọ́ fún mi pé òun ti rajà lọ́wọ́ mi rí láyé bí mo ṣe wà tẹ́ bá rajà lọ́wọ́ mi máa ń sọ fún yín pé ẹ send the receipt yín sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wò bẹ́ẹ̀ lè pè mí kẹ́ wá parọ́ pé mo rajà lọ́wọ́ ẹ lẹ́yìn tó jẹ́ pé ṣe lẹ́kọ̀ọ́ náà jà sanwó mi ò dẹ̀ ní bá yín argue ọmọ Ọlọ́run lẹ́mi ọmọ Ọlọ́run ni mímì ní argue so irú ẹ̀yin bẹ́ẹ̀ tẹ́ bá wá fún mi pé Lady K mo ní product tí mò ń lò kò ṣiṣẹ́ kí ni mo lè lò sí wàhálà mi ní dá yín lò wá fi tẹ́ bá bá mi rajà ibi àti ń ṣe láti ń jẹ òun lọ̀rọ̀ tó wà lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin màmá mi kódà kó jẹ́ aṣọ lẹ́ra kẹ́ má ra cream lọ́wọ́ mi kẹ́ ní àwọn product cream tẹ́ ń lò ọkójú oúnjẹ gan lẹ́ra lọ́wọ́ mi àbí àgúnmu lẹ́bàrà lọ́wọ́ mi tẹ́dẹ̀ ní àwọn product tẹ́ ń lò tí kò ṣiṣẹ́ mọ́ lára yín ẹ sọ fún mi ẹ pè mí máa fún yín ní recipe tẹ́ máa lọ lò tí kò sí pé máa fowó ra lọ́wọ́ mi the only thing tẹ́ kan lè ra lọ́wọ́ mi ni oyin original bóyá tẹ́ bá lómi original nílé báwo ni ìyá hold up so ibo la bá dé ẹ wá bá mi ra ohun tí mò ń tà o so ẹni tó bá ti rajà rí lọ́wọ́ mi ẹ feel free ẹ pè mí kì í ṣe dandan ní kẹ́ ra cream ní ọwọ́ mi tẹ́ bá láwọn cream tẹ́ ń lò tó wà nílé tí ò ṣiṣẹ́ mọ́ àbí ó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó wá ṣiṣẹ́ mọ́ ẹ wá solution sí ẹ pè mí màá sọ nǹkan tẹ́ máa ṣe sherry skin why ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ ó dàbí ẹ̀mí ni tẹ́mi bá ṣiṣẹ́ ó máa rẹ̀ kí n put ẹ̀ bẹ́ẹ̀ mi mọ́ mo ṣe lè put ẹ̀ tẹ́lẹ̀ understand òun ni mi mọ́ mo lè put ẹ̀ mi mọ́ analysis tí mo lè fún but skin náà máa ń kọṣẹ́ ẹ bá understand me skin ó máa ń kọṣẹ́ tẹ́ bá ti ń lo cream sí jù tó bá yá cream yẹn lè má ṣiṣẹ́ mọ́ àbí kó wá máa fún yín ní skin infection ẹ bẹ̀rẹ̀ sí ní máa wá rí àwọn result tí ò padà yẹ kẹrin tẹ́ máa sọ pé